àwọn aráàlú ya bo tírélà tó kó oúnjẹ lákùrẹ́ ni wọ́n bá kó gbogbo ẹ̀ lọ. ìṣòro ọ̀wọ́n gógó oúnjẹ tó ń bá àwọn aráàlú fúnra tún gbọ̀nà míì yọ lọ́jọ́ ajé Monday ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2024 tá a wà yìí pẹ̀lú báwọn èèyàn kan ṣe kọlu ọkọ̀ àjàgbé kan tó kún fọ́fọ́ fún oúnjẹ lákùrẹ́ tí wọ́n sì jí gbogbo ohun tí wọ́n bá nínú ẹ̀ sá lọ. Aláròyé gbọ́ pé ọ̀nà ìlú Oǹdó lọ́kọ̀ àjàgbé ọ̀hún ti ń bọ̀ ṣùgbọ́n tó déédéé takú lójijì lásìkò tó dé agbègbè kọ́ṣọ́rà tó wà lójú ọ̀nà márosẹ̀ Àkúrẹ́ sí Oǹdó níbi tí àwọn èèyàn ti kọlù ú. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tó wà nínú ọkọ̀ tírélà yìí ni wọ́n kó sínú àwọn páálí kan èyí tí orúkọ àti àwòrán ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu wà lára rẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ṣe fún wa, ó ní lọ́gán táwọn ọlọ́kadà àtàwọn tó jẹ́ olùgbé agbègbè náà ṣàkíyèsí pé oúnjẹ ló wà nínú tírélà yìí ni wọ́n ti ya bò ó tí oníkálukú sì ń kó kẹ̀tíkẹ̀tí títí tí wọ́n fi kó gbogbo rẹ̀ tán pátá. Ọ̀pọ̀lọpọ̀ òfìfo páálí gàárì àti ìrẹsì nìkan ní akọ̀ròyìn Aláròyé bá nígbà tá a ṣàbẹ̀wò níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ní báyìí wọ́n ti wọ́ ọkọ̀ àjàgbé ọ̀hún lọ o. Olúṣèyẹ Adé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.